Ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá. A kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta. Àlàáfíà kọ́ mo bá yín bí. Ara le àbí ò le. Lákọ̀ọ́kọ́ náà kí n kí gbogbo ọmọ Yorùbá. Tá a jọ lórí ọ̀fẹ́ láti rìnrìn àjò sí ìlú Ìmẹ̀kọ láti lọ pàdé ààrẹ Báṣọ̀run of Yorùbá-là. Ẹ máa lọ rí, ẹ máa bọ̀ rí, ìkọ́kẹ́ ìkéjò lọ́nà. Aburú ó kéré ó tóbi ni, kò ní ṣẹlẹ̀ sí yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi tọkàntọkàn rìnrìn àjò náà. Tẹ́ ẹ dúró sínú pálọ̀ yín máa sọ̀kò ìbànújẹ́ síta. Tó jẹ́ pé lójoojúmọ́ lẹ́ ń gbèrò kí ìran Yorùbá ó tẹ̀síwájú, ayé yín máa tẹ̀síwájú. Yóò dẹ̀ tún dára fún yín. Ìrìn àjò tó ń bẹ níwájú wa tá a tún máa rìn. A ní pàdé àgbákò. Ògo jáde kò wọlé kò ní jẹ́ ìpín wa. Ilẹ̀ Yorùbá tèmi àtẹ̀yìn. Tájọ ńlá kàkà kó ní òmìnira. Ilẹ̀ Yorùbá yà á máa gbé wa kò ní padà lẹ́yìn wa. Paríparí àdániwáyé tó dá wa. Tó mọ gbogbo nínú gbogbo. Yóò máa bá wa jáde, yóò sì máa bá wa wọlé. Mo kí wa fún ìrìn. Àárín yé o. Àní ṣubú ara, àní ṣubú ẹ̀mí. Mo kí gbogbo ọmọ Yorùbá lórúkọ bàbá mi Professor Banji Akíntóyè. Àrólé Awólọ́wọ̀. Bàbá dáadáa. Bàbá tó ṣe é fi yangàn láwùjọ àwọn bàbá. Bàbá tó ń fẹ́ ìlọsíwájú àwọn tó ń bọ̀ lẹ́yìn. Bàbá tí òwò tẹlẹ́gàn tí òwò tàwọn ẹni bí. Tó dúró ní dúró pé ìran Yorùbá gbẹ́dọ̀ ní àlàáfíà, ìran Yorùbá gbẹ́dọ̀ ní òmìnira. Mo kí yín lórúkọ bàbá yẹn Professor Stephen Banji Akíntóyè. Mo kí gbogbo abiyamọ ayé àtàbíyamọ ọ̀run. Gbogbo ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa. Lórúkọ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ààrẹ Báṣọ̀run of Yorùbá-land. The Aníyìkáyé General. Mo kí yín pé ẹ kú iṣẹ́ ìlú. Ó ní mọ́ kí yín pé ojú òní tì yín. Pé ojú yìí ti ọjọ́. Ojú yìí ti owó. Ojú òní tì yín o. Tọmọtọmọ. Yorùbá ẹja kíyè sára. Orin Ayéfẹ́lẹ́ kan ni. Ó ní àròjinlẹ̀ ló lè mú ká kíyè sára. Àròjinlẹ̀. Ó ní pánsá òfúnra ní pásá fi já síná. Bẹ́ẹ̀ ni àjà òfúnra làjá fi jìn. Ó ní onílé tí ò bá fúnra ó lè ní oko. Àròjinlẹ̀ o àròjinlẹ̀. Àròjinlẹ̀ o àròjinlẹ̀. Ló lè mú kí àkíyèsára àròjinlẹ̀. Ló lè mú kí àkíyèsára àròjinlẹ̀. Ó ní pánsá òfúnra. Pánsá fi já síná. Àjà òfúnra lájá fi jìn o. Onílé tí ó bá fúnra ó lè ní oko. Ló lè mú kí àkíyèsára àròjinlẹ̀. Ló lè mú kí àkíyèsára àròjinlẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ aláròjinlẹ̀. Ẹ wo àwọn olóṣèlú yín àwọn wọ́n Nàìjíríà yín o. Kùkù òjò rálì. Àwọn ọ̀dọ́ náà gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti yá dànù. Ṣé mo parọ́ ni? Àbẹ́yìn náà Punch newspaper gbé síta. Pé airport both Lagos State Federal Capital Abuja ó full of all our politicians wọ́n travel out. Torí wọn mọ táwọn ọmọ yẹn máa ṣe. Àbí bẹ́ẹ̀ kọ́. Lójijì ni Senator kéde. Wọ́n kéde àyè ìsinmi fún ara wọn. Ṣé ojú wa ti jọ ń jà? Ibo lèmi àti wọ́n fẹ́ sá lọ.
níbo lèmi àti ìwọ fẹ́ sá lọ? Me and you that not have money to buy a ordinary gari. Me and you that cannot buy a ordinary bottle of Coke is now a 450. Àwọn kan 500. Níbo la fẹ́ sá lọ? Àwíwíwíwí ẹlẹ́ ò ní gbọ́. Abọ̀bọ̀bọ̀bọ̀ ẹ̀mà lẹ́ ò ní gbà. Orí ọ̀kẹ́rẹ́ kókókókó láwò. Bá a bá ti wí fọ́mọ ẹni, ṣe lọ́mọ ẹni máa ń gbọ́. We all told you that Nigeria is a scam. Nigeria is an association of looters. Nigeria is an association of armed robbers. Nigeria is an association of kidnappers. Jẹ́rọ àwọn armed robbers tó ń gbé lọ sí kóòtù tó ń bẹ ẹjọ́ èèwọ̀ fún wọn kì í ṣàwòyẹ kankan ní armed robber. The situation of country turn all of majority of our youth to armed robbers. Àwọn tí ń bẹ l'Abuja tí ń bẹ ní state government yẹn, they are all armed robbers. Ẹgbẹ́ o, torí rally ni o, majority of them ti sá lọ, tọmọtọmọ tayátayá. Mo ti máa ń sọ ti pẹ́, pé they use your life láti tó ayé títí wọn ṣe. Wọ́n wá ń lo ayé títí wọn láti bà ayé títí ẹ jẹ́. Níbo lèmi àtẹ̀yin fẹ́ sá lọ? Ẹ̀já ìjọba dáwọ́ sódódó ọ̀rọ̀. Níbo lèmi àti ìwọ fẹ́ sá lọ? Ọmọ Yorùbá. I love my governor. I love this politician. I love one Nigeria. Let us unite ourselves. Níbo ni ìwọ fẹ́ sá lọ now? Majority of them ti fìlú lẹ̀ o. Wọ́n ti ní vacation l'Amẹ́ríkà, ní London, ní Canada, ní Europe. Wọ́n ti kú gbogbo bẹ̀. Níbo ni èmi àti ìwọ fẹ́ sá lọ? My governor, Ekiti State governor. Ìjẹta àbí ìjẹrin náà ní pépà gbé síta. All the political appointment. Ó lọ ra CUV, ṣé CUV lẹ máa pè 36 million naira fún ṣíṣí one of them. Ebi dẹ̀ ń paráàlú. Nigeria is a scam. Nigeria is not a country. Ẹyẹ jẹ́ àgbà wọn láyè láti máa fayé títí wọn báyé títí wa jẹ́. Wọ́n ti sá lọ o. Níbo lèmi àti kò fẹ́ sá lọ dà o. Wọ́n ti fọ̀rọ̀ ara wọn. Ṣé ọ̀rọ̀ burúkú yìí bá kúnlé? Ṣé èmi àti ìwọ ló yẹ kọ́rọ̀ burúkú wá bá ń lé? Nítorí pé we have this thing, we did not use it. A ní àròjinlẹ̀. Àròkà tó ṣe é. Tábà tí wá ṣe tó wá dápọn, àwa kẹ́yìn tí tàbí ẹran ọ̀sún. Àwíwíwíwí fọ̀fọ̀fọ̀. Ẹlẹ́ àwa tá ń pariwo, let the Yorùbá have their own country, Igbo, Fúlàní, kóníkálùkù lọ máa jórúkọ bàbá ẹ̀. Ẹni àìní iṣẹ́ ní ń dà wá láàmú. Àtẹni tó fọkàn kàmpé, àtẹni tó kàmpé torí owó, àtẹni tó kàmpé torí ní tí ó máa jẹ, gbogbo wa lájọ máa lédè níwájú Ọlọ́run. I always say it. Tí Fúlàní bá ti drop ẹ̀mí èèyàn kan ní ilẹ̀ Yorùbá, those people support one Nigeria. You call yourself a Yoruba man, you support one Nigeria. Ẹ̀jẹ̀ yẹ Ọlọ́run a máa béèrè lórí yín. Ó máa béèrè lórí yín. Ìmẹ̀ họ́tà lọ bàbá yẹn sọ̀rọ̀. Ó ní ìgbà kan oúnjẹ pọ̀ àpọ̀ yàrá ní ìlú ọ̀dọ̀ wọn ní Ìmẹ̀kọ. Ṣùgbọ́n lónìí, ìlú ti yí, orí ti ṣéǹjì o. Ìlú ti yí, orí ti ṣéǹjì o. Fúlàní ti gba gbogbo ilẹ̀ Yorùbá. Àbí bẹ́ẹ̀ kọ́, wọ́n ti lé gbogbo àwọn àgbẹ̀ wa dànù. À ń pariwo ń gbẹ̀yẹ lọ pé those people tó ya bó oko wà yìí, tó fi màálù jókòó yìí, they have mission. They want to destroy the Yorubas. They want to dominate the Yorubas. They want to capture the Yoruba. Ẹni rọ́ là ń pa. Ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀?
ó tún mú mi rántí orin Kọ̀lítì Àyìnlá ọ̀rọ̀ tí mo wí ṣẹ àbí ó ṣẹ ó ṣẹ Akọ́láwọlé ṣé ọ̀rọ̀ tí Sunday ọmọ Adéyẹmọ sọ ó ṣe àbí ó ṣẹ ta ló lóṣèlú nínú bàbá Akíntóyè Sunday Ìgbòho àtàwọn tẹ̀lé lẹ́yìn sí ta ní ìkà bẹ́ẹ̀ dẹ̀ rèé àti ìrí kankan tí iye wa ò bá tètè sí ká lo nọ́mbà 6 orí ntọ́lọ́ndogun mú wa yìí àti ìrí kankan we never see anything. Wọ́n ti sá lọ o wọ́n ti yá dànù di olóṣèlú wọ́n ti yá dànù gómìnà kan wọ́n ní ó hand over fún deputy yẹ ó yá dànù tójú bá pa fírí náà tí deputy governor náà bá lórí ọ̀fẹ́ òun náà máa tó hand over fún secretary á yá dànù níbo lèmi àti wọ́n fẹ́ sá lọ that is question. Igi dá ẹyẹ bò lọ́rọ̀ títí wa ti pariwo tipẹ́ pé these people ẹ wò wọ́n dáadáa ìrínisí nìsọ́ni lọ́jọ́ igi dá ẹyẹ bò làwọn ará bíbá yìí wọn ò nífẹ̀ẹ́ wa olè ni wọ́n ọ̀jẹ̀lú ni wọ́n ọ̀ràlú ni wọ́n ẹni kan má dá wa lóhùn Akíntóyè ló rán wọn ẹ má dá wa lóhùn Sunday Ìgbòho ló rán wọn ta lèyàn ní rere báyìí nínú Sunday Ìgbòho bàbá Akíntóyè àtàwọn olóṣèlú yìí tó gbọ́ kúkú òjò tó dá mi ní agbádá nù di Yorùbá this is time for us to wake up. Àkókò rẹ̀ Fẹ́mi àti ìwọ láti ṣe kíni láti dìde káwọn náà yẹ máa pariwo ẹyẹ máa tàn wá ṣùgbọ́n owó tó fi ń tàn wá owó yẹn náà fi ń fọ́ ojú inú wa tí àfi máa ń tó kàn tàbí ń jìyà apariwo nígbà Dúpẹ́ Onítìrí ẹ má tẹ̀lé Dúpẹ́ òní kankan àwa yìí pè sínú méjì kátàkátà ló ń sọ ẹ mo ti ní green light mo ti ní blueprint mo ti ní yellow print irọ́ ni ẹ má tẹ̀lé Dúpẹ́ Onítìrí ẹlẹ́nu wa ń rùn Dúpẹ́ Onítìrí jáde síta Ọlọ́run ti gba orílẹ̀-èdè fún yín Adélé 1 Adélé 2 Adélé 3 declaration reclamation occupation menstruation jubilation tribulation síbẹ̀síbẹ̀ ń gbá yín tẹ̀lé lẹ́yìn kí ló ṣe yín tẹ́ fẹ́ràn òkùnkùn jù mọ́lẹ̀ lọ aráyé ẹ yí wa yín padà ẹ jẹ́ ká gbọ́ t'Olúwa kí la fẹ́ k'Ọlọ́run ó ṣe fún wa t'Ọlọ́run ò ṣe fún wa. Dúpẹ́ Onítìrí tẹ̀wá ọ̀pọ̀lọpọ̀ nínú wa dẹ̀ ń sátẹ̀lé lẹ́yìn yáyò. Let me give you an example. Tẹ́ ẹ máa fi mọ̀ pé Ọlọ́run ò fẹ́ẹ̀lì wa àwa là ń fẹ́ẹ̀lì ara wa. Tẹ́ ẹ máa fi mọ̀ pé ìgbé ayé tá à ń gbé lọ́wọ́lọ́wọ́ kì í ṣe ìgbé ayé tọ́lọ́run ọba mi lọ́wọ́ sí. This is not the vision of God for us. This is not the plan of God for us. Bàbá tí mo lọ interview ní ibi iṣẹ́ ìjẹ́rìí báyìí ni. Bàbá yẹn ó ní wọ́n ti pollute ayé Yorùbá. Wọ́n ti pollute ìrìn àjò wa. Ntọ́lọ́run ti perfect tẹ́lẹ̀ wọ́n ti dàrú mọ́ wa lọ́wọ́. Dúpẹ́ Onítìrí tó sọ wípé àti gba orílẹ̀-èdè wa Democratic Republic of Yorùbá dry nation. Program wọn tó ṣe ní on 24. Mo bá wọn bẹ̀rẹ̀ mo bá wọn parí ẹ̀ wọn ò mọ̀ pé mo wà mẹ́ẹ̀. Ó dé stage kan wọ́n ní tó wá jẹ́ pé bàbá Akíntóyè àti Sunday Ìgbòho sọ̀rẹ́ndà kan ṣiṣẹ́ ní ọ̀dà màmá wọn kan ṣiṣẹ́ lọ́dà màmá mua Yorùbá nation ìbá ti dúró báyìí àbá ti máa gbádùn àbá ti máa yí gbọ́yìn ìkànnì ṣé o rò pé bàbá yẹn ṣé ó lè dúró kò ní gbà fún màmá kò ní gbà tí a máa wò pé professor lòun ìgbéraga bàbá ló ń gbéraga yẹn o bàbá náà bá wí o
a máa rò pé professor lòun ó rí tó bá máa àdẹ́sí ni ẹ bá mi pe ọmọ mi ẹ bá mi pe ọmọ mi ẹni tó yẹ kó surrender everything fún bàbá fún màmá òun àtolóyè Ìgbòho ká máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu màmá ohun tí màmá bá ní kọ́ṣekọ́ṣe àbá ti gba orílẹ̀-èdè wa mo fẹ́ comment sórí program wọn pé àbá ti gba orílẹ̀-èdè wa ṣẹ̀gbẹ́ ilé àti gbà á Yorùbá wípé parọ́ oníyì ẹ̀tẹ́ ló máa gbẹ̀yìn ẹ̀ àbá ti gba orílẹ̀-èdè wa kì í ṣe pé a ti gbà mọ́ wọ́n dẹ̀ lọ ti gbé Adélé wọlé Adélé wọ Gàù nìbàdàn ó sọ́dànù ẹ má gbàgbé o àwọn 29 tó kó ó di September kan tó fojú síta kan tó rí oòrùn Democratic Republic of the Yorubas ti today ṣé April náà jáde síta ti today àgbóòrùn olórí Adélé ọmọkọrẹ mọ́ Dúpẹ́ Onítìrí gan was nowhere to be found Yorùbá kí ló dé tá a máa fún ẹ̀tàn tá a máa rí pé kíní ẹ̀tàn ni tá a dẹ̀ pákéjì ẹ̀ tá a dẹ̀ gbélé wa lọ́wọ́ tá a dẹ̀ máa tẹ̀lé àwa fi ọ̀nà lẹ̀ wọ́n wá tiri wa gbogbo àwa náà àwa máa tẹ̀lé wọn gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ bí àgùntàn tí ò lólùṣọ́ bí àgùntàn tí ò lólùṣọ́ mi ò tí ì débi tí mo lọ mo ń ṣí yín létí inú ni torí etí inú lè jò mí lò ẹ̀yin bàbá mi àtẹ̀yìn ìyá mi Dúpẹ́ Onítìrí pé orílẹ̀-èdè wa ti dúró wọ́n recognize wa ní United Nations how many nations ló congratulate wọn Ọlọ́run ní já dry ká máa gbẹkú ṣé àti ń gbẹ báyìí ṣé àti ń gbẹ báyìí bí àwa ṣe ń bọ̀ ṣé ó ti dìjọ́ tàbí àbánà ọwọ́ ìdájí làwa dé Èkìtì wa ń bí báyìí bí ilẹ̀ ṣe mọ́ ní kan bá gbọ́ bí mẹ́wàá lè yẹ kan bá pè mí pé bàbá Èkìtì ẹjọ́ bó ti ẹ̀jẹ̀ 5,000 naira mo ní mi ò ní Sunday Igboho yan ìkà bíi titi yìí wọ́n ń fojú olówó wò wá nítorí kájọ sọwọ́pọ̀ kágbára wa kò nínú ìyà kágbára wa kò nínú àìní kágbára wa kò nínú òṣì kágbára wa kò nínú àìríjẹ kágbára wa kò nínú kẹ́nìyàn wà nínú ọ̀rọ̀ kó máa pẹ́ bí. Dúpẹ́ Onítìrí tẹ̀ wá he divide the house because they don't want the Yoruba race to have the enjoyment of this war. Ntọ́lọ́run fún wa Yorùbá ẹjẹ́ ají wọ́n ní Sunday Igboho ti lọ gbowó lọ́wọ́ olóṣèlú ní òfin sọ̀rọ̀ mọ́ o ṣèbá sọ fún yín pé olóṣèlú ni òun àti bàbá Akíntóyè ẹ ti gbọ́ ohun tọ́mọ Adéyẹmọ sọ ṣé kí plẹ̀ fún yín tó ń bá gbowó lọ́wọ́ olóṣèlú kọlọ́run ó gbẹ̀mí lójijì olóṣèlú tí ò bá lè jáde síta tó dẹ̀ mú ẹ prove wá pé Sunday Igboho mo fún ní 500 billion mo fún ní 300 billion ikú ló máa pa olóṣèlú bẹ́ẹ̀. Ṣèbáwọn ló ti sá lọ yẹn we told you they don't love you they want to use you gẹ́gẹ́ bí àkàbà tẹ́nìyàn fi gòkè ní wọ́n dẹ̀ ti gòkè bẹ́yìn bá lè kú kẹ́ ẹ kú wọ́n á tún ta àwọn ẹlòmíì gọ́vùnà wa lẹ́kìtì kò tí ìṣọdún méjì tó ti ń lọ́bì fún second time tí báyọ̀ ṣe olórí burúkú ọmọ ìrankẹ́ran ti ń bá lọ́bì àwa là ń fún wọn láàyè torí we embrace the lie àwa là ń embrace irọ́ àwa lé òtítọ́ sẹ́yìn ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe pakuru mọ́ tẹ́ ẹ jó dáadáa tẹ́ ẹ pakuru mọ́ Dúpẹ́ Onítìrí ọ̀pọ̀lọpọ̀ nínú yín mọ̀ pé irọ́ ni Dúpẹ́ Onítìrí pa ẹ̀dẹ̀ ń pakuru mọ́ ẹ̀ ń jó dáadáa olómọ́mi lọ tààràrà irọ́ tó tó pọ̀ lọ́wọ́. ẹ má bínú èmi ni máa rẹ́yìn kàtà ọ̀hún irọ́ tó tó pọ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú yín ti ń bá wọn embrace again a máa jẹ pọnàbọ ìyà ó kàn dùn mí ni pé the majority of us a fẹ́ jogún ìyà di àwọn ọmọ wa
tí ìṣẹ̀dá àwọn ọmọ yẹn dẹ̀ máa gbé wa ṣépè. Ohun tí ò fún wa lórí ọ̀fẹ́ láti ṣépè fáwọn bàbá wa ni pé ojú wọn ò là. Fúlàní ò fìyà jẹ wá bó ṣe jìyà jẹ wá yìí. Fúlàní ò pa wá bó ṣe pa wá lóde òní nígbà yí àwọn bàbá wa. Our forefathers wọ́n embrace wọn. But lóde òní Fúlàní ti di kànáńgbẹ́ngán wọ́n pa kẹsẹ̀ sí wa lára ni. Tá a bá wá sọ̀rọ̀ ń dà lé wọn lọ́wọ́ tá a ní ko igbe kọ̀ọ̀kan mi. Tẹ́lẹ̀ àparò ń ké lóko. Ìṣẹ̀dá àwọn ọmọ wa máa ṣépè fún wa nígbà tá a bá lọ tán. Wọ́n ti tún pa irọ́ míìlì, wọ́n ti tún pọ́n. That me and you, the majority of the Yorubas, wọ́n ti tún embrace ẹ̀, òní regional government, Ayiloge regional government, Dr. Faponda regional government, Baba Aropore regional government, àtàwọn kọ̀ọ̀kan. Wọ́n ti fẹ́ máa lẹ́ káàkiri. The majority of the Yoruba now we keep quiet on it. Oko ẹrú forever la fẹ́ wọ̀ yẹn. Regional government is not the way, is not the solution to get out of this mess. Ó máa kó wa sínú ẹrú. Finally, àwa di ẹrú àwọn Fúlàní. Èmi tí mo jáde síta tí mo sọ̀rọ̀, let all the media say something about this. Ẹ wo ti Dúpẹ́ Onítìrí tá a ṣe pariwo lé lórí. Ẹ wo mo lè sọ wípé ìyà tá ń jẹ lénìí iṣẹ́ ọwọ́ Dúpẹ́ Onítìrí ni. Tá a ṣe pariwo tá a ké tátátátá wípé mẹjọrí bẹ́lẹ̀ bá gbọ́lé kò mí báyìí lè máa gbáǹgbò lọ́hùn. Káwá wa sọ pé ìgbà tá a bá dákẹ́. Wọ́n ti tún bákẹ́bọ̀ wọ́n bákẹ́bọ̀ regional government. Wọ́n àdáwọ́ dúró regional government. Ajílóge ti pẹ̀ka o ẹ̀yin ọmọ Yorùbá. Ajílóge ó ti pẹ̀ka. Lèmi fi pariwo wípé ìrókò yìí tí a bá tètè fatu yóò bẹ̀rẹ̀ sí ń gbàbọ̀dè. Ìrókò tó gbàbọ̀dè gígé la oge. Ogun kan ò lè lélele kọ́ Ọlọ́run máa ṣẹ. Èpè ń bẹ lórí Ajílóge. Ajílóge gan fún ara ẹ̀ mọ̀ pé èpè ń bẹ lórí òun. Èpè ń bẹ lórí Ajílóge. Ẹ má jẹ́ kí ìran Yorùbá kó nípa àti ìpín lórí èpè Ajílóge. Regional government is not the solution to our problem, the Yorubas. Regional government, ó máa fún wa ní ẹkún ayérayé ni the Yorubas. The regional government, we gbà tó dára dànù lọ́wọ́ wa. The regional government will allow the Fulani to sit down as a landlord in our land. Tẹ́nìyàn kan bá parọ́ fún yín, tó bá pọ́ lákìsà, iṣẹ́ owó náà ń ṣe. Ẹja yára wa ní bèrè gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọdé òní. Tẹ́nìyàn kan bá pọ́ regional government lákìsà, tó ń package ẹ̀, tó ń ràpù ẹ̀, tó ń lọ bẹ́ẹ̀ tó lọ sọ́run, wọ́n parọ́ tẹ̀ wá ní regional government is a failure. Regional government will still allow Fulani to dominate our land. Yoruba, wake up! Say no to Ajílóge regional government agenda. Bí Dúpẹ́ Onítìrí ṣe dé nìyẹn ṣe mọ̀ pé ète ló gbé wọlé. Ète tí Dúpẹ́ Onítìrí gbé wọlé náà l'Ajílóge gbé wọlé. Dúpẹ́ Onítìrí ṣe pé òun fẹ́ràn Yorùbá. Ó lo kọ́nikọ́ni to join the bàbá láti lè mú bàbá mọ́lẹ̀. Ọmọ mi ni. Ajílóge náà ní opportunity to become a second command. Ó gbéra láti Amẹ́ríkà wá sọ́dọ̀ bàbá rẹ̀ Kọ́tọ́nù. Ìgbà tó parí assignment ẹ̀ ló gbé jáde síta. Di Yorùbá ẹ má já dákẹ́. Tó bá jẹ́ pé lóòótọ́ lódodo you love the Yorùbás. Tó bá jẹ́ pé lóòótọ́ lódodo you love Baba Akintoye àti Olóyè Sunday Igboho. Let every one of us say something about the regional government. Ó lè ìjẹun àgbà ní. Afẹ́nifẹ́re ń pariwo restructuring. They don't want Yorùbá to have freedom.
YC ń pariwo restructuring. They don't want Yoruba to have freedom. Ajílóge tó jáde títà ń pariwo regional government àti Fápóńdà wọ́n fẹ́ jalè ní. They want to pollute our life. Say no to them. Kẹjá rántí ètè tí Dúpẹ́ Onítìrí gbé wọlé. Kẹjá rántí àwọn olóṣèlú tó ń sálọ lọ́wọ́lọ́wọ́ pé ohun rere kan ò lè tọ̀dọ̀ wọn jáde wá sí àwọn ọmọ Yorùbá. Rally máa open ni o, rally ò ní hold ni o, wọ́n ti bẹ́ dànù. Níbo lèmi àtẹ̀yìn fẹ́ sá lọ? Ìbéèrè tí mò ń béèrè látàárọ̀ nìyẹn. Kí ló wá gbé wa dé rí mẹ́sì? Kí ló fa wàhálà sí èmi àtẹ̀yìn lọ́rùn, sí ìran Yorùbá lọ́rùn? It is because we know the truth. We did not allow the truth to set us free. Níbi tá a dé ẹ má jà parọ́ tọ́ra wa. This time around, the Yoruba need a total freedom. Ká padà sí orísun wa. We don't need any attachment anymore again. Àwọn tó pariwo attachment ó lè náà fi jẹ́. Mo sọ fún yín rí. Cover fún 2015, ṣé 2015 àbí 2014. Tí Jonathan ṣe, ó léye mílíọ̀nù tí ṣíṣí one of them tó bá jáde síta. Ìjẹun àgbà ni. Ìjẹun àgbà tán ń là wá ní kó lójoojúmọ́. Tí Dúpẹ́ Onítìrí bá ṣe títí ẹ̀, tá à ń jubilate pé Ọlọ́run ti bá wa ṣe. Àti ká eyín ọ̀kan Dúpẹ́ Onítìrí. Táyílóge bá tún gbé títí ẹ̀ dé tá bá embrace ẹ̀, àwa là ń ṣe ra wa o. Àwa là ń ṣe ra wa. Àwọn Dúpẹ́ Onítìrí ń gbà yẹn lọ tó sọ pé àwọn ti gba orílẹ̀-èdè wọn, àwọn ti gba orílẹ̀-èdè wọn. We are now a democratic indigenous Yoruba people. Democratic Republic of Yoruba. Tí adélé wọn náà nínú kọ́nà tó ń dábí ẹdun tó rọ̀ bí òwe. Táwọn kan sọ wípé kíníkan ìgbàlódé gbá. Where is them today? Ẹ̀yin ọmọ Yorùbá ẹjọ́ wo lẹ gbọ́dọ̀ àjàkáyé gbẹ̀yìn? Wọ́n ti parẹ́ máyé. Ìjọ wo lẹ gbọ́dọ̀ Black Lion gbẹ̀yìn? Ìjì ayé ti gbé wọn lọ. Ìjọ wo lẹ ti gbọ́dọ̀ ìjìnlẹ̀ gbẹ̀yìn? Ó ti bọ́ sínú ìgbèkùn. Torí ọmọ tá bá wí fún tí ò bá gbọ́, irú wọn máa parun lójijì ni. Bàbá ìbádẹ́ sọ̀rẹ́ńdà fún Dúpẹ́ Onítìrí, tó bá yẹ kó sọ̀rẹ́ńdà fún màmá ni, àbá ti gba orílẹ̀-èdè wa náà, àbá ti máa dábí ẹdún, wọ́n sọ pé àwọn ti gba orílẹ̀-èdè wọn. Àwa ìbá gba orílẹ̀-èdè ni. Àṣírí irọ́ Dúpẹ́ Onítìrí tú, wọ́n ti tún wọn irọ́ mi. Irọ́ mi òun ni Ayílóge bẹ̀rẹ̀. Tí mo ní kí gbogbo wa kájọ kẹ́nubù. Tó sọ mí di aláìdáa. Ọ̀pọ̀ á ní àbàbá Èkìtì. Ṣé wọ́n fi jà sí ẹ̀yìn Èkìtì ni? We stand on the truth. Yorùbá ní pé pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ̀tẹ̀ ojú àfọ́ ìfọ̀tẹ̀ ìjà nímọ̀. That is why in Èkìtì ẹ̀ bí bẹ́ẹ̀ ni àwọn billionaire. We stand for the truth. Bọ́mọ ìyá wa bá ṣe tí ò dáa, tá a bá sọ fún tí ò bá gbọ́, àá bá wí. Káwọn ènìyàn lè mọ̀ pé àá bá wí. Tá a bá dákẹ́ tara wa máa bá wa dákẹ́. Ayílóge ò padà o. Ayílóge ti tí mọ pẹ̀lú àwọn YCE. Ayílóge ò padà o. Wọ́n tó fẹ́ kó bọ́ ọ̀rọ̀ ajé Yorùbá lẹ́ẹ̀kan sí. Ayílóge ò padà. Regional government ló fẹ́ fi báyé Yorùbá jẹ́ lọ́lọ́tẹ̀ yìí. Because they don't want Yoruba to have their own freedom. Wọ́n ti gbowó. Àwọn Ghana mọ̀ kó ti gbowó. The majority of them, ẹrú olóṣèlú ni wọ́n. They are not ready to serve the Yoruba race. Kọ́rọ̀ wa mọ́ tó wá dàbí ti Dúpẹ́ Onítìrí tá ń jẹ́ ká àbámọ̀ lọ́wọ́. Dúpẹ́ Onítìrí dẹ̀ sọ pé ó ti gba orílẹ̀-èdè yìí o. Dúpẹ́ Onítìrí dẹ̀ sọ pé ó ti gba o.
Dúpẹ́ Onítìrí ló wá ń kọrin míì lọ́wọ́lọ́wọ́ sí àwa sì lè jáde síta with bold mind pé ọmọ bàbá Akíntóyè Sunday Igboho ni mí ṣé àwọn Dúpẹ́ Onítìrí lè jáde síta láti ìmẹ̀kọ báwa ṣe ń bọ̀ àgbé síkà dání àgbé fúlàgì Yorùbá léṣe dání àdẹ̀lẹ̀ píṣọ̀ olóyè Ìgbòho mọ́mọ́tò kò sí ìlú tí a dé títí tí a fi dé Ìbàdàn Ìgbòho ṣà Ìgbòho ṣà Ìgbòho ṣà a ṣe ṣe o èyí pọ̀ ju ẹ̀jẹ̀ ẹgbà wá o àwa ni ká kọ́kọ́ gbára wa àwa ni ká kọ́kọ́ gbára wa gbogbo ètè táwọn olóṣèlú yẹn bá gbédé tá a bá ti rí gẹ́ẹ̀tì ayé wọn ti bàjẹ́ èmi àti wọn náà ń lò to make biribiri money wọ́n ti sá lọ sí wọ́n ti sá lọ to show you Nigeria is not a country wọ́n ti sá lọ to show you Nigeria is an association of looters wọ́n ti sá lọ ọjọ́ tọ́ọ̀dé tá à ń lọ mò ń ka ìròyìn kan lọ́wọ́ Ìbàdàn ni èèyàn kó 44 billion naira jẹ 44 billion naira jẹ lọ́mọ Fúlàní ó ní kẹ́dáríjì wọn ní is a mistake mo rẹ́rìn bí òyìnbó ó ní mistake ní 44 billion naira ilé èèyàn kan àkáǹtì èèyàn kan náà ní $69 billion wọ́n dẹ̀ ti ní Nàìjíríà ti jẹ gbèsè Nàìjíríà ti wọ 131 trillion Nigeria is a scam anything other Nigeria is a scam anything other Nigeria is a killer a 419 armed robbers kidnappers the Yoruba must get out of it. The Yoruba must get out of it. Anything belong to Nigeria. Kí ló yẹ kí Yoruba sọ pé we don't want it. Any àgbàlagbà tó bá ń pariwo wọ Nigeria, let us unite ourselves. Ṣé ló yẹ kẹ́ wá okùn kẹ́ sórí àgbàlagbà bẹ́ẹ̀ kẹ́ sọ́mọ́ mọ́tò kẹ́ máa wọ káàkiri tó fẹ́ pàlónù ni. Ambrọ̀bà bẹ́tà wọn. Ayílóge tí ń wú lọ́wọ́ kò dákẹ́ o. Ayílóge ń wú lọ́wọ́ kò dákẹ́ ijó o. Ètò ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ keep quiet. The media tá a sọ̀tọ̀ ní kámórí wa kámọ́rùn wá. Pé tẹ́ bá máa jọ́ ṣàkà ẹjọ́ ṣàkà tẹ́ bá máa jọ́ ṣoko ẹjọ́ ṣoko. Tí ọ̀pọ̀lọpọ̀ nínú Yorùbá ní kìnnìkan ìtì Dúpẹ́ Onítìrí tá a pariwo ẹ̀. Ẹ mọ tójú wa rí. Ẹ má jẹ́ kọ́fọ̀ tẹ̀. Bọ́n tó dá ajọ́ mọ́ wa lára ọmọ Yorùbá. Gààrí ò ṣe é rà lọ́jà èlùbọ́ gan ti sá lọ nílùú. Bẹ́ẹ̀ ni. Ẹ mọ iṣu tó máa ń pè ní iṣu alàgbẹ̀. Iṣu tó máa ń gé. Tẹ́ máa ń gbìn tó máa ń reproduce another yam again. Ó ṣẹlẹ̀. Ìyẹn gbé iṣu sí ebè. Ní around March to April mo sọ ìyẹn lọ́bẹ̀ kò mọ̀ pé ẹniyẹn sì wà lóko ní around bí 8 o'clock ìyẹn ti rí pé wọ́n wá wú ìlàgbẹ̀ òun ó sápamọ́ sínú oko ẹniyẹn dé ó wú ìlàgbẹ̀ bíi 30 ó kó sínú bag kí ní orí ẹ̀ tó ti ń ṣú ó kàn dànù ìyẹn wá ló ń mọ̀ òun fẹ́ kó dúró déédéé àárọ̀ ọjọ́ kejì tán máa lọ lé ẹ̀pẹ́ kán lọ bá tó pé láwọn lálọ́dún ẹgbẹ́ ẹ̀ kán lọ bá bẹ̀ ìlàgbẹ̀yẹ lórí tó ń ṣèjẹ́ lọ́wọ́ wọn àtọmọ àtaya wọn ní bá ṣe débẹ̀ gbogbo wọn ọwọ́ wọn bọ́ ni. pé èèyàn kan ní wọn fẹ́ máa sọ̀rọ̀ pé ẹ má sọ̀rọ̀ tó bá jẹ́ pé bó ṣe wú ìlàgbẹ̀yẹ ń sìn òun náà lọ gbìn ni àlójalè ebi ló ń pa ẹni àlàgbẹ̀yẹ náà ṣèjẹ́ yìí. That is the type of life that the Yoruba is living now. Láyé àtijọ́ tẹ́ bá rán wọn ní gàrí tí gàrí yẹn bá dà lẹ̀
wọ́n ní ké kúrò ńbẹ̀ mo ti rí bí tán ti gàrí ti dálẹ̀ tán yá máa rí orí ẹ̀ Ọlọ́run ò dá wa bẹ́ẹ̀ Nàìjíríà ló sọ wá dà bẹ́ẹ̀ abalọ́wọ́ àwọn bàbá wa ni orúkọ wọn ṣe pàtàkì sí wọn but today à ń sọ̀rọ̀ owó ìwọ ń sọ̀rọ̀ orúkọ náà máa sọ fún ẹ that is not our culture Nàìjíríà ló sọ wá dà bẹ́ẹ̀ Yorùbá ní ilé là ń wò ká tó sọmọ lórúkọ that is the part of our culture but today àpò là ń wò ká tó sọmọ lórúkọ nísìnyí Nàìjíríà ló sọ wá dà bẹ́ẹ̀ it's not our culture bí ọ̀rọ̀ bàbá mi yẹn ni ó ní wọ́n ti pollute destroy the Yorùbá life ẹ ti jáfe yìí kọ́gbọ́n lẹ́ni ẹni ọjọ́ ìsinmi tí gbogbo ayé ọmọ Yorùbá máa ní ìsinmi bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ́ máa ní ìsinmi ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ náà ló ti sá lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ náà ló ti sá lọ they are all using us to make money they are not preaching the gospel of God again Yorùbá people wake up ohun tó ṣẹlẹ̀ ti jẹ́ ká mọ àwọn tó fẹ́ wa àtàwọn tí ò fẹ́ wa tẹ́bá náà sápamọ́ sí Kútọ́nù afẹ́ bẹ́ẹ̀ kí ọ̀tá má bá Ọlọ́run máa gbé Jésù gan pamọ́ kí ọ̀tá má bàa rí ipa kó lè rí iṣẹ́ tóun Ọlọ́run rán láti jẹ́ Ọlọ́run máa gbé àwọn bàbá méjèèjì yẹn pamọ́ sí Kútọ́nù ni kí wọ́n lè rí iṣẹ́ yẹn jẹ́ di ayílóge agenda ó máa kó bá ọjọ́ ọ̀la wa o ẹ̀yin tí ẹ bá mọ̀ the regional government go ahead ẹ lọ bèrè lọ́wọ́ àwọn àgbà tó bá ní làákàyè kì í ṣe àwọn àgbà ṣáá regional government will still allow Fulani to dominate our land. The regional government will still allow Fulani herdsmen to destroy our farm. Kò sọ́gbọ́n tẹ́ lè dá sí. The regional government will allow Fulani to continue killing the Yorubas. We need total freedom. Say no to regional government. It's not the solution. Ẹ̀yin àgbà yìí náà lẹ sọ wípé títa ríro là ń kọlà. Pé tó bá jiná tán ní máa ń dẹwà ní máa ń doge. Ní Ìmẹ̀kọ, mo wá wo ìlà Ẹ̀kẹ́ olóyè Ṣìṣẹ́dẹ̀ Ìgbòho. Tẹ́ bá wo inú ìlà yẹn, ṣe ló ń dán bí ìgbà tó bá jẹ́ pé góòdì náà fi kọ́. Ṣùgbọ́n nígbà tán kọ́, wọ́n á máa fomi mọ́. Ó ti doge lénìí. Ẹ ṣe já forítì ká forítì ká gba orílẹ̀-èdè wa jù kéèyàn kan wá kó gbéra wa ká embrace ẹ̀ kó já wa kulẹ̀ kélé tún gbéra títẹ̀ wá ká embrace ẹ̀ kó já wa kulẹ̀ kítọ̀ ń gbéra títẹ̀ wá ká embrace ẹ̀ kó já wa kulẹ̀ níjọ́ wo la fẹ́ rí ayé gbé between me and you ìwọ gan mọ̀ pé the only way is to have our own freedom to have our own nation ẹni tó bá dẹ̀ mọ̀nà ló yẹ ká tẹ̀lé ẹni tó tó nígbà ló yẹ ká fọ̀rọ̀ lọ àwọn olóṣèlú tá à ń sátẹ̀lé káàkiri wọn àti bẹ̀rẹ̀ rálì tí gbogbo wọn ti yá dànù yìí o tó ti sá lọ lójijì the house National Assembly wọn kéde holiday àpàpàǹdodo ọmọ Yorùbá wọn ní ẹṣin iwájú tó jì sí kòtò ó kọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn lọ́gbọ́n the case of Dúpẹ́ Onítìrí ó yẹ kó mú orí wa kó mú jí kí ọpọlọ wa máa ṣiṣẹ́ bẹ́ẹ̀nìyàn kan bá gbé ẹ̀tàn wá ká sọ pé no to that ẹ̀tàn tẹ́nìyàn kan bá ń sọ̀rọ̀ ká wò ó ṣé ọ̀rọ̀ tí ẹni sọ ṣé ọ̀rọ̀ tó máa ṣe wá láǹfààní ni ọ̀rọ̀ tó máa ṣe wá lógo ni ọ̀rọ̀ tó máa mú ayé wa nítumọ̀ ni ọ̀rọ̀ tó máa mú kí ọjọ́ ọ̀la wa ó dára ni àwọn ọmọ kan ti tún jáde o wọ́n ti tún graduate wọ́n ń jó káàkiri tó bá yá sí ayọ̀yẹ Nàìjíríà máa sọ di ìbànújẹ́ mọ́ wọn lọ́wọ́ nígbà tí wọ́n bá ríṣẹ́ ṣe wọ́n ń jó káàkiri náà I'm now a graduate first class and second class upper I'm now a graduate kí ni course tó lọ English ni mo bá jáde latest lawyer in the town latest doctor in the town tó bá máa tó bí fẹ́rẹ́ jogi
the latest lawyer in the town adẹni tó lọ ń kọ́ṣẹ́ tailor tó lọ ń kọ́ hairdresser tó lọ ń kọ́ welder. That is the mentality of Nigeria. Until Nigeria sọ wá dà nìyẹn. And we must say no to anything come out of Nigeria. Imú mi sọnù mo ní mú shaft mọ́tò complete one tanta ní 45,000 tẹ́lẹ̀. It's now 172,000 naira. So Nigeria will fake anybody. Most especially those people who called Mekono kan rí ayé gbé. Nígbà tá dé me tó kúdé ká dé me ko ta fẹ́ repo epo 920 per liters. We are a mess. We are what? Mess. Anything belong to Nigeria. Ó ti yẹ kí òye Yorùbá kó sì ká sọ pé no to it. Bàbá mi Koiki, you are welcome. Nigeria is orílẹ̀-èdè. If it's a Nigeria bá jẹ́ orílẹ̀-èdè bí ó jẹ́ orílẹ̀-èdè, it did not concern us because we are not one. Òun ló jẹ́ kí n béèrè. Ọlọ́dún bá dọ̀dọ̀ àwọn bàbá yìí máa béèrè nígbà tí ẹ̀yin ń ṣe ọ̀dọ́, ìgbé ayé wo lẹ gbé? Kí lẹ àkàwé tẹ́ lè fi ka ìgbé ayé ìgbà títí yín mọ́tò ní? Ẹ wọ́n gbogbo táwọn bàbá yẹn sọ. Bàbá yẹn ní from the primary school to the university level. Owó tó ń ju jáde kò pé 500 naira. Òun ó kù ọ̀sẹ̀ méjì tó máa parí pépà òun ti ríṣẹ́ sọ́nà márùn wọ́n ti wá fi appointment letter márùn lé òun lọ́wọ́. Nigeria dé dorí Yorùbá kodò and we are still embracing it. Tán bá ń ṣe wá ẹ má jẹ́ àṣírà wa o. Iná tí Ayílóge ń dá, majority of us must say no to it. Mo lè pè ń bẹ lórí Ayílóge gan mọ̀ pé ń bẹ lórí òun. Bàbá Akérédolú adú lákùrẹ́ ó ti gbéṣẹ́ pé nígbà tó fọ́ bàbá tó fún lóúnjẹ tó fọ́ létí ní gbangba. That man make Ayílóge as a commissioner in old Ondo State. Ẹ béèrè kẹ́ni bàbá Èkìtì parọ́ kan fún. That man make Ayílóge as a commissioner. Public l'Ayílóge ti fọ́ létí. Wọ́n dẹ̀ ní lójú ẹsẹ̀ ní bàbá yẹn gbé àṣẹ títa tó ta Ayílóge láṣẹ. Ẹ má jẹ́ k'Ayílóge ó fi titi ẹ̀ kó bá wa. Ó kó bá YSDM nígbà tó wà ní YSDM àti chairman o. Ṣé gbọ́ mi? Ó ní ó jẹ́ kí YSDM ò gbérí ilé o. Àtàwọn tó bá ṣiṣẹ́ papọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe débẹ̀ lé ní o. Ayílóge ń gbà èpè tí ń já o. Ẹni bá dẹ̀ ń bá ẹni tí ẹ̀gún bẹ lórí ẹ̀ tó bá dòwò papọ̀, òun náà máa nípa àtìpín nínú ẹ̀gún yẹn o. Lára ẹ̀gún tó ń já Ayílóge, èpè tó gbéṣẹ́ nígbà yẹn lọ́hùn, òní regional tó ń pariwo káàkiri o. Ayílóge did not have any good thing to offer the Yorubas. Àtàwọn YCE wọn, àti mọ àwọn Afẹ́nifẹ́re pé wọ́n ṣojú wọn ò lè ṣẹ̀yìn. Pé tẹ́wá ti ń gbọ́ regional restructuring, state police, amendment, owó ti tán lọ́wọ́ wọn ni. But we must not give Ayílóge a chance. Ká má bàa kópa àti ìpín nínú èpè tí bàbá Akérédolú àdúgbèṣẹ́. Ó gan mọ̀ pé wọ́n tàṣẹ fóun. Ẹ béèrè lọ́wọ́ Akérédolú, ẹ béèrè lọ́wọ́ Ayílóge. He's from Ìjàrẹ́ in Ondo State. Ó mọ̀ pé èpè ń bẹ lórí òun. Ẹ má jẹ́ kí èpè yóò tún wá ran gbogbo ọmọ Yorùbá. Àwọn bàbá wa kan sọ pé èpè Awólẹ̀ ni o. Èpè ṣé gbogbo ọmọ Yorùbá ló ṣe Awólẹ̀. Èèyàn kan ló ṣe Awólẹ̀ tán ló fi gbé gbogbo Yorùbá ṣépè. Lísàbí agbogbo àkàlà tí ń jà fúlù táwọn Ẹ̀gbá dá. Ṣé gbogbo ilẹ̀ Yorùbá ni ló dá Lísàbí? Ṣùgbọ́n èpè tó bọ́ǹbù èpè tó jù lẹ́ ń gbà yẹn lọ́run gbogbo ọmọ Yorùbá ló ń forí ko. What about Ògèdèngbé Agbógungbòrò? Ọ̀rọ̀ tó náà sọ sí Ilé-Ìṣà gbì bọ́ǹbù ni gbogbo ọmọ Yorùbá ló forí ko lẹ́ni. Èpè tó ń jẹ Ayílóge ẹ má jẹ́ ká nípè nínú ẹ̀. Èyí tá a ṣe ń bára là ń fọ̀
pé kó mọ́ kò lára wa. Say no to the Ayiloge agenda. Regional government is a scam. Bí Dúpẹ́ Onítìrí ṣe jẹ́ scam. Ẹja fi ti Dúpẹ́ Onítìrí kọ́gbọ́n o. Ìrìn àjò tí Dúpẹ́ Onítìrí gbé èmi àti ìwọ rìn, ẹja fi kọ́gbọ́n. Ìwọ yóò mọ òtítọ́. Òtítọ́ yóò sì sọ wá di òmìnira. Pọ́blíkì ọlọ́pàá ń bẹ nínú ìrìn àjò tá a rìn lọ sí Ìmẹ̀kọ. Ọlọ́pàá ń bẹ ń bẹ. Army ń bẹ ń bẹ. DSS ń bẹ ń bẹ. Civil defense ń bẹ ń bẹ. Immigration ń bẹ ń bẹ. Gbogbo wọn ló wà bẹ. Ojú wọn ni Ìgbòho ti sọ pé Yorùbá nation yẹ ó lè lọ tìkọ̀tìkọ̀. A máa gbà á. Yorùbá nation là wá stand fún. Pé Yorùbá nation yẹ dẹ̀ máa dúró kò pẹ́ sọ o. Kò sọ̀rọ̀ níbi ìkọ̀kọ̀ ayé o. Gbangba làṣà ń ta lọ́mọdé yẹ mọ́ sọ pé Yorùbá nation yẹ o. A máa gbà á. Ẹ̀tọ́ wa ni. We did not belong to Nigeria. Ẹ̀kọ́ tí ń ṣojú mímu o. Ẹ̀kọ́ tí ń ṣojú mímu. Ayiloge ń pariwo restructuring. YFN. YSC àbí kí lẹ́ ń pè wọ́n. The Yorùbá Council of Elders. Àwọn pariwo restructuring náà. Afẹ́nifẹ́re pariwo restructuring. Bàbá Akíntóyè olóyè Sunday Igboho pariwo total freedom for the Yorùbá. Èwo lẹ fẹ́? Ọmọ Yorùbá o, èwo lẹ wo? Ṣé regional government lẹ fẹ́ ni àbí restructuring o? Ọmọ Yorùbá o, èwo lẹ wo? Èwo lẹ wo? Bàbá yẹ ó ní regional government will still remain kíní wa. Mo ní Yorùbá lè ṣe nǹkan kíní mi ni. The Yorùbá belong to us, we the Yorùbás. Ẹ má gbà fáwọn ẹni bí àti mẹni tó gbé òótọ́ dání. Adẹ̀ ti mẹni tó jẹ́ pé ó fẹ́ fi Yorùbá wọ́n fẹ́ fi gbogbo ni. This is time for us to stand for the truth. This is time for say total freedom. Lọ́mọ Yorùbá fẹ́. Orílẹ̀-èdè tán ti ń jí owó tán sọ pé mistake ni. Ó lè gbé, ó lè gbà. From Ìbàdàn to Àkúrẹ́ olóyè mẹ́kùn, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ti ń bọ̀ ń bẹ̀, ẹ máa múra pé tẹ́ bá ti lọ. Tọ́lọ́run bá jẹ́ kẹ́ ẹ délé láyọ̀ àtàlàáfíà, ẹ gbé mọ́tò yìí lọ sílé mẹkáníìkì ni. 44 billion yẹn lásán wọn lè fi parí ọ̀nà yẹn o. From Abẹ́òkúta to Ìmẹ̀kọ, àwọn àárín ibìkan ló dá mbẹ̀, gbogbo ẹ̀ dead trap ni. Mọ́tò tí mo wà ní ẹ̀tẹ́ bá ọ̀nà ẹ̀ ní ti chọ́kọ́chọ́kọ́ ní. Can we continue like that? Can we continue like that? Tẹ́ bá ti gbà káyílóge máa tàn yín lọ, àrọ́mọdọ́mọ yín máa gbé yín ṣépè. Àrọ́mọdọ́mọ yín máa gbé yín ṣépè. Tẹ́ bá ti gbà kí ìmọ̀ràn Ayiloge kó ṣe ilé yín lórí ẹrùgì oyin. Ayiloge did not have anything to offer us. He want to make money. Àtàwọn tó ń tẹ̀lé lẹ́yìn. And those people that refuse to talk about it, wọ́n fẹ́ make money ni. Àrùn ojú ni. Tèmi àtẹ̀yìn jọ ń wò. Ẹ̀yin Yorùbá lọ sọ pé ìránṣẹ́ kan ò lè sí bàbá méjì papọ̀. Kò possible. Kò possible. Kò possible kí n ṣe ta Ayiloge díẹ̀ kí n ṣe ti bàbá Akíntóyè díẹ̀. Kò possible. Màá yà mú kan ni. Yorùbá regional government is not the way o. Mo kéto o. Ẹ má jẹ́ ká tún jẹ́ ká àbámọ̀ bá ṣe ń jẹ́ ká àbámọ̀ nígbà tí Dúpẹ́ Onítìrí o. Mo kéto ẹ jádìdì kágbára wálẹ̀. We are not the first people to máa fight for freedom wọn. Àwọn kan ti jà wọ́n ti gbà á. Àwa náà máa jà eléyà máa gbà á. Ká ṣera wa lọ́kàn.
Don't allow regional government. It's not the way out. It's not the best option for us. The only best option for us is to have our own country. To have our own country as a Yoruba nation. Tí Ọlọ́run ọba mi tó dá pé tó fohun gbogbo tó fi jí kí wa. That is the only way out. Those baba àgbàlagbà tí bàbá tó ti pé 70 tó sọ pé òun ò ṣọmọ Nàìjíríà. Pé òun ò ṣe Nàìjíríà. Tí mo tún bí bàbá pé kí ló dé pé kí má pé òní Nàìjíríà má gbé bàbá yẹn wá má tún lọ sọ́dọ̀ bàbá yẹn. Another bàbá ni. Orí fóònù lèmi àti wọ́n ti jọ ń sọ̀rọ̀. Wọ́n travel ní tẹ́bádé. I want to have an interview with you. No problem. I'm not a Nigeria. Ẹ̀yin tẹ́ gbé passport to Nigeria dání. Tẹ́ bí travel káàkiri ẹ mọ̀ tán fojú yín rí. Àbí bẹ́ẹ̀ kọ́. Nigeria is not a country. Please let us embrace our freedom. Let us work together as the real ọmọlúàbí that they know us for. Ìtayílóge ń gbébọ̀ yẹ járí jẹ́tì. It's not way out. Ayílóge fẹ́ fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ ni. Èpè ń ja Ayílóge sẹ́. Nígbà tán sọ ìtàn yẹn fún mi. Mo padà bàbá yẹn gan ni tí ń bá fẹ́ kí n gbé ń wá kájọ fi ṣe live. Kó máa sọ kó dẹ̀ máa sọ déètì. Ìjọ tí ó gbá bàbá oníbàbá létí ní public. Ìyá Ayílóge nígbà tó wà lọ́dọ̀ bàbá yẹn ló jẹ́ kán pìkì àti commissioner lóńdó. Pé ojú ẹsẹ̀ ní bàbá yẹn náà dẹ́ kí ọwọ́ bàpò ló ta lọ́rẹ èpè burúkú ló gbélé lọ́ra gbàm èpè yẹn ló ń jẹ Ayílóge. Let us say no to the agenda, the only way out. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá, the only way out. Ìgbà kan 419 rèé 419 dàlẹ́ ni ó lọ yahoo máa tó tán. The Yorùbá nation ló lè fún yín lóhun tí ò ní tán. Yahoo máa tó lọ. Gbogbo lọ́jíìkì tẹ́ni ló pátá tó máa tẹ́ máa lò tí ò ní ṣiṣẹ́. It's only when you have your own freedom ló máa fún yín ní oúnjẹ àjẹjẹ tán. It's better for you to stand up and work for the freedom of the Yoruba race as a Yoruba man. Ọmọ àlè Yorùbá ló máa tako òmìnira Yorùbá nígbà tẹ́ ń ṣe Gani Adams. Ẹgbẹ́ ń bí. Tẹ́ ń ṣe àwọn ọ̀jẹ̀lú olè. Ọmọ àlè Yorùbá ló máa sọ pé no. We must be one. Tọ́dẹ̀ ń pa. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo wọ́n Nàìjíríà tẹ́ jọmọ Yorùbá. Fúlàní máa pa ìyàwó yín. Bẹ́ẹ̀ bá jóbìnrin Fúlàní máa pọkọ yín. Fúlàní máa pa yín lọ́mọ. Fúlàní gan máa gbẹ̀mí yín. Ẹ wá mọ̀ bó ṣe rí lára. Ó kẹ̀jẹ̀ pé tí Fúlàní bá ti pa yín tán ẹ ti dọ́run mọ̀ òótọ́ nìyẹn. Èpè kọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń pariwo wọ́n Nàìjíríà. Fúlàní máa pàdé yín lọ́nà báyìí. A pa yín lápàtì. A gé yín díẹ̀díẹ̀. Nígbà téèyàn bá pààyàn tí ò pa tán tó pa sáyé. Fúlàní máa dá yín lóró. A dá yín lóró. A dá yín lóró. Bóyá tí Fúlàní bá dá yín lóró, ohun tá a ní kẹ́ ẹ ṣe, tó tá a ní kẹ́ ẹ ṣe, bóyá ìgbà yẹn á yá yín lára láti ṣe tó. Ọmọ àlè ló máa ń fọwọ́ sí júwe lé bàbá ìbáwọn bàbá wa ṣe sọ. Ọmọ àlè náà ló dẹ̀ máa ní kí lé bàbá òun ó mọ̀ ní sí mi. 75 years old náà kidnap yẹn tán lórí wà lọ́dọ̀ wọn. Ọmọ àlè ló máa ní kí lé bàbá òun ó dàwó lójú òun tó wó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Those people say no. Those people who say no to the freedom of Yorubas, ọmọ àlè nìyí. Ọmọ àlè nìyí. Ẹnikẹ́ni tó bá sọ pé òun ò ní gbà, I will not support the Yoruba nation to do. Ọmọ àlè ní.
tí ò fẹ́ kí ilé bàbá òun ó ní sinmi tọ́lọ́run ọba tó dá ayé àti ọ̀run dẹ̀ ti dá wa pé ẹja bira ara wa léèrè kí ló yẹ kọ́lọ́run ó ṣe fún ìran Yorùbá tọ́lọ́run ò ṣe fún wa. He give us good weather everything ni bàbá yẹn ṣe láṣẹ pé fún ìran Yorùbá. Tẹ́ bá ti rí èèyàn kan ẹ má dá àwọn tó ń pariwo Yorùbá léṣe lóhùn ọmọ àlè ni wọ́n. That is why I love my brother. Mo wo program yẹn lánàá Mr. Wisdom àjọ̀nú ọ̀rọ̀ tó dádé ọ̀rọ̀ tó mọ ìtumọ̀ ọ̀rọ̀ tó mọ ìtumọ̀ èdè tó ń pèdè bí ẹni jẹṣu bí ẹni jẹyán tọ́lọ́run ọba mi fi èdè pípé tó fi rọ̀ lọ́rùn tó mọ àpáyọdé àlùdé èdè tó mọ àgbékalẹ̀ ọ̀rọ̀. Mr. Wisdom ọpọlọ ò ní jọba o tẹ́nìyàn bá ń lọ sílé ìwé ọ̀rọ̀ ni bá wá kọ́ṣẹ́ ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ àsọdànù kọ́ ọ̀rọ̀ tó nítumọ̀ ni. Ìfẹ́ ni Yorùbá máa you call yourself a Yorùbá ó wá ń sọ wípé Nàìjíríà ṣì máa ṣẹ́tù ọmọ àlè ní ẹ́. Mo sọ pé ẹ ṣe tíwájú tó bá jì sí kòtò ló yẹ ká fi kọ́gbọ́n. Where is all the aṣíwájú bloggers? Ojú gbogbo wa la ṣe rí tí Elizabeth ọba ńlá ń sunkún lórí social media nígbà tí Nàìjíríà bẹ̀rẹ̀ sí nà nípa àṣẹ ẹ bá mi gbé mọ́tò mi o mi ò jáyé lọ́wọ́ ìwé mọ́tò mi pé o ẹ bá mi gbé mọ́tò mi o ìjọba APC ni o ọmọ Nàìjíríà gbà mí o ọmọ Yorùbá gbà mí o. Bàtà dé ń sọ wọn láì níṣẹ́ ló ń dà wá láàmú Nàìjíríà dàn lẹ́gbàá nìyẹn. Ẹran ti Láìdé Bákàrè náà tán gba mọ́tò ń di ẹ̀ àwọn gba mọ́tò ń di àtọmọ owó ló lọ fi bẹ́ẹ̀lì àwọn méjèèjì síta. That is Nigeria for you. Nàìjíríà yẹn máa tó kàn yín lọ́nà tó hard. Gbáyé lẹ́ máa mọ̀ pé the only way out is to have our own nation, not regional government. Not regional government. That is why I came out this morning to say no to Ayiloge agenda. Ayiloge agenda. Tó bá lóhùn ò ní gbọ́, èmi náà ò ní gbà. And I used the opportunity again to call the Yorubas, all the medias. We must say something. Ẹ má já dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. N tí àwọn àgbààgbà tó ń bẹ níta ń pè wá sí, n tó lágbára ní tá a lè sọ síta. Pé gbogbo yín ẹ dákẹ́, ẹ ń wo ọkùnrin tó ń pè ní Ayiloge yìí. Ó mọ̀ tí ń pẹ̀ka ọmọ yín lọ́wọ́. Ṣé ó dìgbà tó bá tún dorí ọmọ Yorùbá kodò? Tí wọ́n fẹ́ fọ̀tẹ̀, bá ń tó dára jẹ mọ́ wa lọ́wọ́. Say no to Ayiloge agenda èpè ń bẹ lórí bàbá yẹ. Amẹ́ríkà tó wà gan fine bara náà ló ṣe ń bẹ àwa tán tẹ̀ pè ní alágbe. À ń ṣàgbé wa lórí òótọ́. À ń ṣàgbé wa ká lè fi ṣiṣẹ́ fún ìran Yorùbá. Yorùbá gbọ́dọ̀ bọ́ kò nínú ìgbèkùn. Bẹ́ẹ̀ dẹ̀ rí Ọlọ́run ò dá wa lálágbé. Ọlọ́run ò dá wa lálágbé. Nàìjíríà ló sọ wá dá lágbé. Ẹni tó jọmọ Yorùbá tó wà l'Amẹ́ríkà àgbé ló ṣe lọ́bẹ̀. Èyí tó wà ní London àgbé ló ṣe lọ́bẹ̀. Tó wà ní Canada káàkiri gbogbo bí tọmọ Yorùbá fọ́ká sí àgbé la ṣe lọ. Ilé dẹ̀ làbọ̀ ìsinmi oko. Ọlọ́run ò dẹ̀ dá wa lálágbé. Ọlọ́run dá ìran Yorùbá kó máa wín ni kì í ṣe kó tọrọ. Ọlọ́run dá ìran Yorùbá ó dá wa ní olórí àpèsìn kí gbogbo àgbáyé máa pèsìn wá. Kí ló dé tó fi wá jẹ́ pé àwa la wá ń ṣe èèyàn káàkiri àgbáyé lénìí? Kí náà pè yẹ agbe ní nínú oko agbe tí Nàìjíríà sọ wá sí adániwáyé máa mú wa jáde ńbẹ̀. Iṣẹ́ yẹn náà wà lọ́wọ́ wa. Ó wà lọ́wọ́ wa o. Èyí tí Ayiloge gbédè yìí, let us say no to it. Lélẹ̀ tí Ayiloge gbé wá yìí, please let us say no to it. Professor Ọlọ́runfẹ́mi Ọláọ̀rẹ́ 75 years former vice chancellor ọmọ Èkìtì ni ṣé gbọ́. That is Nigeria for you. Ká máa kidnap èèyàn àwọn àgbàlagbà wa yìí
if you embrace regional government wọ́n máa kidnap wa lọ ni bí ìgbà táwa fúnra wa bá ṣe wá sign pé we want total action of Fulani in our land ni say no to them the only way out is to have our own nation think about it today tí Sunday Igboho bá lè máa sọ̀rọ̀ ẹ̀ pátápátá níta pé Yorùbá yẹ orílẹ̀-èdè wa yẹ a máa gbà á táwọn ọba tẹ ló ń bẹ̀rù lánàá bá lè máa sọ̀rọ̀ kí ló dé tèmi àtẹ̀yìn wá panu mọ́ kí ló dé tá a fi fẹ́ fún àjàkáyé tó ti wọlé lọ Dúpẹ́ Onítìrí tó ti wọlé lọ tán fi ìyà jẹ wá tá a tó fẹ́ gba aláwọ̀ ayé ló gègé mo fà kókó irọ́ yẹn àwọn ọmọ Ondo State ẹja kún fàdúrà àwọn ọmọ wa tó yan po kí kọlọ́run kó bí èyí tọ́lọ́run máa panu wọn kó pa èyí tọ́lọ́run máa yí lọ́kàn padà kó yí wọn lọ́kàn padà ọmọ Yorùbá kí la fẹ́ we need our freedom situation on ground now ẹni bá ní òye tó ní ọgbọ́n ẹni bá ní ìmọ̀ tó mọ̀ nǹkan wà á mọ̀ pé there is nothing called unity in this country. Wow. We don't have a leader in Nigeria. Three, Nigeria self is not a country. The empire for the looters. Let us say no to them. Ẹ̀kú ìsinmi ni. Ọ̀pọ̀ ìsinmi lájọ máa ṣe. Ire Yorùbá máa ṣojú yín. A ní fipó sí san oore fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ràn wá lọ́wọ́. Ambassador níran òní yóò dára fún yín ojú òní tì yín bàbá mi Ọmọ́táyọ̀ is from Ẹ̀yìn Èkìtì it is Smart Solution the chairman and chief executive of Smart Solution neatly ìyá mi kan tiẹ̀ wà wọ́n yí orúkọ wọn padà wọ́n kọ Ìgbòho ní mi lórúkọ ìyá yẹn ní wọ́wọ́ tì bàbá mi kan wà l'Amẹ́ríkà náà is from ṣe Ìjàrẹ́ is from Ìjàrẹ́ mo gbàgbé orúkọ wọn lọ́sàn-án lóru bàbá yà á máa pè ẹ má jẹ́ oṣù yẹn ẹ má jẹ́ rẹ̀ yín a máa débi tá à ń lọ bàbá Èkìtì tí máa ní mi ò rí ẹ lórí program bàbá ó rẹ̀ mi dé mo máa sọ bẹ́ẹ̀ mọ́ wọn kí aláṣẹ ti pé ó kú oríire aláṣẹ yóò náà máa kí kú oríire bàbá àníwá yín ti lágbára Ọlọ́run ẹ ṣe gan ìyá mi Eunice Adélẹ́yẹ l'Amẹ́ríkà Ògo Èkìtì nìyí ayé yín á dùn àlóye bọ́dà mi Ṣọlá ní Germany Ṣọlá Owólabí ọmọ mi mú dárúkọ wọn dẹ̀ gorí wọlé ọmọ ọkọlẹ̀ Yorùbá ọmọ Ìṣẹ̀ Èkìtì ìyẹn tá bá gba orílẹ̀-èdè wa ilé tẹ́ claim Lagos State yẹn mi máa wá gbé yín wá sí Ìṣàn yóò dára fún yín ojú òní ti yín o gbogbo ẹ̀yin tẹ́ ń support bàbá Èkìtì ìbànújẹ́ òní kò ní ráyè nínú ayé yín ambassador ẹ mọ lọrẹ ẹ mọ bọrẹ àwa máa ṣàgbé títí wa tí ìran Yorùbá máa fi bọ́ kó nínú ìgbèkùn ni bẹ́ẹ̀ ni tílẹ̀ bá tó mọ́lẹ̀ ní otí ní tá à ń lọ àáyá ṣọ́ọ̀ṣì gan tá a gba microphone lọ́wọ́ pásítọ̀ tá a bẹ̀rẹ̀ sí preach Yorùbá nation pé Ọlọ́run òróró ẹ̀já gbára wa kó nínú ìgbèkùn let us say no to the Fulani agenda let us say no to the Ayiloge agenda yóò dára fún yín ojú òní tí yín o olóyè Sunday Igboho Òòṣà kájọ láṣepẹ́ ìbànújẹ́ òní ráyè nínú ayé yín ogun tọ́lọ́run ọba mi ti ṣe nínú ayé yín kò ní gbérí mọ́ bàbá mi Akíntóyè thank you for the word the understanding gbogbo ẹ̀yin màmá bàbá Èkìtì gba 20,000 yìí gba 50,000 tẹ́ fi ran bàbá Èkìtì lọ́wọ́ ẹ̀ ní wówó tí o èmi ni Alágbe international ẹ̀ ní wówó tí ìbànújẹ́ òní ráyè nínú ayé yín iná yẹ ò gbọdọ̀ kú o wọ́n fẹ́ paná yẹn ni o we must not allow them ẹ mọ̀ pé níbi tí rúdurùdu bá ti wà kì í sí àṣeyọrí ń bẹ níbi tí kò ṣekú kò ṣẹyẹ bá ti wà ká fojú fẹ́ni ká má fẹnu fẹ́ni kì í sí àṣeyọrí ń bẹ iná yẹ ò gbọdọ̀ kú o iná kíni Yorùbá nation torí Ọlọ́run ló dá iná tọ́lọ́run ọba mi bá dẹ̀ dá kì í kú ilé tọ́lọ́run ọba mi bá kọ́ kò sí bàbá láìníkẹ́ni tó lè wò ìlú tọ́lọ́run ọba mi bá tẹ̀dó kò sí ọlọ́gbọ́n ayé kan tó lè túká
á dára fún yín ojú òde tì yín ẹ kú ìsinmi ni.